again. My friends tell me that you're cheating on me. I don't want to believe it, but I've seen the letters in your bag. They say that you're messing around. I gotta see it with my eyes. They say you've been telling me lies. Notice you haven't been this way. Hurts me the way you've been acting lately. So I'm asking you this question. Am I really on your mind? 'Cause your love is hard to find. Mama mio, iya wole. Mama mio, iya wo asiko. Iri bere bere to mi ni kuma. Tell me lorun o. Yeah. Iri bere bere to mi ni kuma. Tell me lorun o. Omi dan. And when I ask you where you at, you keep on calling crazy places. Telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that Babe, hurt us. It's a lie. Hey, ibo lo ti ń bọ̀? Longest time. Longest gidi níbo lo wà látọjọ́ yìí? I'm everywhere. You are everywhere, but I don't see you. Pack now, kò bọ́lẹ̀ wá. Pack. Ìwọ náà mú wọn lẹ́ńbẹ̀ yẹn now. Okay, no problem. Mo wá ń bí. Mama mio, iya wole. Mama mio, iya wo asiko. Iri bere bere to mi ni kuma. Tell me lorun o. Yeah. Iri bere bere to mi ni kuma. Tell me lorun o. Omi dan. Hey. Oh, bọ́ọ̀lẹ̀ ni. Àbí kí ló ń sọ ọmọbìnrin yìí? Oya, sorry. Oh, serious, èmi ni kẹ́mi sáré. Ìwọ ò lè bọ́ọ̀lẹ̀ ni. Báwo yẹn máa bọ́lẹ̀ náà? Longest time. Hey, àbójú mi ń deceive mi Èmi ni. náà ni. Bọ́ọ̀lẹ̀, bọ́ọ̀lẹ̀. Ó ga mo ti gbọ́. See you. Man, this is beautiful. Why embarrass me now? No, embarrassed. I'm just wondering. No, Nida, what is going on? Wondering that I'm just coming back from the market. Because let's say You say you're just coming back from the market and you dressed like this? Gbà mí tó gbà tó ní jáde. Ó ní jáde now. Mo máa ń lọ shop, mo dẹ̀ máa ń lọ gbá àwọn ọmọ ní school, mo dẹ̀ máa ń lọ sọ́jà ìlú gbogbo ẹ̀. Ṣé yẹn ní Mo jáde. Tó bá yẹ pé o máa ń jáde ní tá à ń ríra ni wàá mọ̀ pé level mi ti change. Over how many No years wonder you don't now? even pick your call anymore. Ẹ̀kọ̀ọ̀kan ló kàn máa gbé call ló kàn máa. Ọ̀rẹ́ má bínú mo bí ṣe, ọ̀rẹ́ má bínú mo wà l'Abuja. Kí ló ń ṣẹlẹ̀ gangan já mi sí? Ọlá Canada. You don't even need to tell me. I can see it all over you. Look at you now. Bó ṣe ń glow. Ọkọ mi náà lọ́kọ mi mò ń jẹ. Èmi náà lọ́kọ. Ṣé o mọ̀ pé èmi náà lọ́kọ? Ṣé o mọ̀ pé mo lọ́kọ? Ṣé kí n já ẹ sí? Let me tell you something. Wo kò ṣe ń dúró wò ó. Ọkọ mi ló ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí fún mi. In fact, eléyìí gan ló kéré jù Dúró ṣe same daddy tiwa. Yes. Tí a jọ mọ̀. Yes. Irọ́ ni tẹ̀lá. Daddy sọ pé tipátipá ló máa fi ra handbag fún ẹ. Ni wọ́n ṣe gbogbo eléyìí fún ẹ. Ayé ti kọjá bí tó wà yẹn. Kí ló ń ṣẹlẹ̀? Ayé ti kọjá bí tó kò ṣe ń dúró wò mọ́. Ó dáa kí ló ń ṣẹlẹ̀? Mo fẹ́ gbọ́. Ṣé fẹ́ gbọ́ ṣá? Ó yá. See, let me tell you something. Àwọn kan wà yìí, there are ways to go about it. Tó bá fẹ́ kó ṣe nǹkan tí o fẹ́ fún ẹ. There are ways to go about it. No. Don't see. I hope it is not what I'm thinking, Sha. What are you thinking? Àwọn màmá yẹn nígbà yẹn, ó mọ̀ pé àwọn màmá yẹn gbà yẹn wá ní pé wọ́n ṣẹ̀ fọ́kọ o, àwọn kan ń fọ̀dí fọ́kọ o, so gbogbo bẹ́ẹ̀ yẹn. Gbogbo yẹn. Tí má pe ọkọ mi bá tó pé mo ní 10 million máa wà fún mi. Tí má sọ fún pé mo fẹ́ change the latest car as mọ́tò tó tóbi jù ní gbogbo mọ́tò ló máa rà fún mi. So ó mì pé eléyìí ò kì í ṣe. Pẹ̀lú gbogbo ìyàtọ̀ àti dọ́jẹ́. Àwọn ọmọ kan máa wà ní tàwọn àmà sọ pé kinní kan gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kò ṣe dúró àmájọ jókòó tèmi máa jẹ gbogbo àǹfààní tó wà nínú márèjì mi. Abájọ tó ṣe rí báyìí náà. Ọ̀rẹ́ mi ṣọ́kọ ẹ náà lẹ́sìjọ́ wa. Kí ló mí ìgbà ṣọkọ mi ṣé mo fẹ́ fi láre ṣé mi àti ẹ̀mí àti láre àìkú alábàkú ẹ̀ wà. I'm just asking ni. Come on, stop it. Anyway, mo ní meeting náà mi ní pẹ́ máa lọ. Who dey jam me see now? Kí ló ń ṣẹlẹ̀? Tó bá fẹ́ jẹ́ èsì, then you call me. Ó fẹ́ jáde fẹ́ ṣe ní. O gbọ́dọ̀ má gbé call mi o. Torí sílẹ̀ mo máa fi mí sí call waiting yìí o. Don't worry, take a video. Irọ́ ni tẹ́lá. Ha hey. Bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mú wa. Mo ṣoríire o. Bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa yà gbọ́kọ̀ mi mú yéyé.
bá jí lówùúrọ̀ o máa gbáyà mi òye. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Bí mo bá jí lówùúrọ̀ o I go hold my husband. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Bí mo bá jí lówùúrọ̀ o I go hold my wife. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Bàbá mo dúpẹ́ o. Bàbá mo dúpẹ́ o. Bàbá mo dúpẹ́ o. Ọkọ rere tó fún mi o. Bàbá mo dúpẹ́ o. Hello. Yeah, mo ti ń bọ̀. Ara ti òkúkú máa ń balẹ̀, mo ti ń bọ̀. Báwo ni jàre? Ṣé ẹ ra pé o? Ẹ dẹ̀ dá gbogbo ẹ̀ tán. Torí mo mọ̀ yín. Màmá mi ó, ìyàwó àsìkò, ìrìn gbèrègbèrè tó mi rìn ìlú mà, tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi rìn ìlú mà, tẹ́mi lọ́rùn o. Omidan. And when I ask you where you at, you keep on calling me. Ó ga o. Ṣáàní nídìí ládàá báyìí. Báwo ni? Ọ̀dà mi dúró kí ló dé. Àwọn ọmọ èèyàn ń bá mi ṣe generator mi, so mo ń try láti bá wọn sàwọn kankan. Báwo ni things? So, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mi àti ẹjọ́ sọ, ẹni tó bá mú ọ̀wẹ́ máa bá gbà jẹun. Ẹni tó bá dẹ̀ ṣe nídìí pẹpẹ, ó ní láti ṣe kí ni? Ó ní láti jẹ nídìí pẹpẹ. Àwa ta ti fi omijé fúrúgbìn, àwa náà la máa fi ayọ̀ ká. Meaning that gbogbo everything tó bá ti jẹ́ tọkọ wa ta ló ní? Àwa la ni. Àwa la so máa nà gẹ̀ẹ́. Don't sleep on it. Wọ́n ní wàá ti máa gbọ́. Ṣorí eléyìí tó bá ti kù díẹ̀ kọ́kọ́ ẹ dé láti ibi iṣẹ́ wàá mú wàá fi pa ojú. Lẹ́yìn tó bá ti wẹ̀ tán wàá máa fi pa ojú. Má gbàgbé o. Eléyìí ahọ́n ni. Ọwọ́ àárín ẹ̀ báyìí ló máa fi sí báyìí. Rárá sí báyìí. Ó dẹ̀ ní kò ń ṣògùn. Kì í ṣògùn now. These are just they are just aba ṣe bóyin lélẹ̀. Ṣé kì í ṣe oyin ni? Wàá kàn fi ọwọ́ sí báyìí wàá dẹ̀ tọ́ sẹ́nu and that's it. Ṣé àwọn ọmọ tó wà ń ta yìí náà dúró. Wọ́n dúró. Àwọn ọmọ yẹn ò dúró. Ní sì tí ìyàwó lẹ́gùn ò ṣe gbọ́dọ̀ jókòó. Náà yà tọ́kì it's not like nǹkan tí ò dá fọ́kọ wa. Ẹ̀tọ́ wa ni àdègbúdọ̀ ṣe kí ni. Àgbúdọ̀ gbà. Ṣé ètò ìtẹ̀jẹ́ pé táwọn ọkùnrin mi bá ti win contract báyìí ò ní rójú wọn lẹ́bàá ìta náà wọ́n máa lọ. Nígbà tó bá tọ́kàn tó padà wọnú ilé. Mo ṣe kọjá rí ọ̀rẹ́ mi. Mo dẹ̀ mọ̀ bó ṣe jẹ́ pé wọ̀gàn ló lọ yáwó lọ́wọ́ dáàdì tó fi ń gbọ́ bùkátà nílé. Àgbègbè ẹni mo gbọ́ nígbà yẹn. Bébélé ara ni. Mo máa fi sára. Tó bá ti kù díẹ̀ kó dé láti ibi iṣẹ́ wàá lọ wẹ̀ wàá máa ṣe gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yẹ lásán gan-an. Kó béèrè kó ní kó lọ pa bàbá yẹn pa. Eléyìí ó ṣàzẹ̀n ajẹ́bí tán. Ajẹ́bí tán ni nǹkan tó kọ́ máa nífẹ̀ẹ́ sí ni wàá kàn máa dán sí ni. Ẹni tí ò bá mọ fìtẹ́gbẹ́ ẹ̀sẹ̀ la. Á sáré kún ni. Mo mọ̀ máa gbé mọ́tò mi ńlá yẹn wá ni kó má lọ máa feel bad. Tẹ́ mo ṣe ní pé kí n gbé eléyìí tí mi gbé lọ sọ́jà. Eléyìí ojú ara eléyìí o. Iṣẹ́ yẹn gangan. So gbogbo ẹ̀ nìyẹn. Tó bá ti lò tán pé mi. Tó bá ṣe lò tán báyìí tó bá ti dé tí wàá bá ti dé bẹ̀ bọ́. Tó bá ti wọlé tó jáde báyìí gbọ̀ngàn. Bèrè 10 million lọ́wọ́ ẹ̀. Aláìtàláì èmi ni first person tó máa pè láàárọ̀ ọ̀la. Máa try. Máa try. Ọ̀rẹ́ mi ò ṣe gan-an. Tọ́pẹ́. Èló ni kí wọ́n á mú wá báyìí? Ta ni? Tó bá ti lò tán tó bá ti jẹ́ because mo mọ̀ pé ó máa jẹ́ kó wá pè mí àwa negotiate nígbà yẹn. Àníkè kí mo fẹ́ fowó ẹ̀ ṣé wọ́n wà. Yíbú owó pọ̀. Ó ṣe gan díẹ̀. Drive safe o. Kóra. Ọ̀rẹ́ bá mi kí ọkú náà ó ṣe gan. Mi fẹ́ rí aṣọ ilọ́rẹ̀ tó máa fi dọ̀la o. Or next time tá bá ríra. Owó wa ti pọ̀. Ṣó bẹ̀rẹ̀. Owó wa ti pọ̀. O ṣe mo ti gbọ́ o ṣeun. Take care. Bye. Yeah. Màmá mi ó, ìyàwó àsìkò, ìrìn gbèrègbèrè tó mi rìn ìlú mà, tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi rìn ìlú mà, tẹ́mi lọ́rùn o. Omidan. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how
scoping dey too much. Just dey scope me left, right, and center. Èwo la pè tán báyìí. Ọmọ yẹn kan fún. Jí sí láàárọ̀ yìí. Ọmọ yẹn kẹ́nìkan tó ń gbọ́ mi lọ forúkọ mi ṣòwò. Ọlárẹ̀wájú Ìṣọ̀lá. Bá a ṣe O lè jẹ má dáhùn. ṣé jàre. Bó ni? Wà ń bẹ̀ mí kọjá èmi o. Ọ̀run yìí ti ń tìkọ̀. Mo sì dé. Mo rò kó fẹ́ sọ pé ó ti dé fún Mo massage. ń gbìyànjú ni. Mo rò kó fẹ́ sọ pé ó ti dé fún massage. Yà dòdò àti dùn fún massage náà. Ẹ jẹ́ ká bá yín tọ̀ ṣé yóò tó báyìí ṣé yóò wà ní. O gbọ́dọ̀ má tó. Tó láàrin. Lọ́dún mẹ́wàá. Wà rẹ̀ fẹ́ra. Tí o ní surprise kan fún yẹn. Ṣé kí n ti máa practice sílẹ̀? Practice kí ni? Kí ló ń Mo practice? ṣe máa react ni. Ṣé kí n máa react sílẹ̀? Kó o bá lè post yà. N bá lè pọ̀. Àwọn òun ṣe surprise tí wọ́n arrange. Kò ṣe arrange. Yóò ń ta arrange. Ìyàwó tó bá fìyàn lọ́kàn balẹ̀. Téèyàn bá dẹ̀ ní. Note téèyàn bá ní. Téèyàn bá ní. Ó tí ń bá ní kò sí ní tó fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni. Wọ́n á ń kó. Mo lè ń garun. Má garun. Má garun. Mo garun. Ó yá wo àkáǹtì ẹ bẹ́ẹ̀ yẹn. Wo àkáǹtì ẹ bẹ́ẹ̀ yẹn. Mo ju nǹkan kan síbẹ̀. O ṣáà máa ń rà láti. O ṣáà máa ń rà láti. Òun ló wọlé yẹn. Òun ló wọlé yẹn. Ele. Ìwọ ó kún jọ. Wọ́n ń gbọ́ra garun. Láàrin. Yes. Láàrin. Okay, owó kiri. Èló lórí ń bẹ̀? 7.4 million. Mi gbọ́. 7.4 million naira. Mi ò ń gbéraga ni. Mo ṣe business kan wọ́n á wò pé kí wọ́n bá ṣe business tí àlùbáríkà bá wà ń bẹ̀. Láàrin. I don't understand. Mo kàn fún ẹ ni. Èmi. Yes. Dùnní. Bẹ́ẹ̀ ìyàwó mi má sọ pé dùnní. Èmi. 7.4 million. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Wọ́n ti fẹ́. Kúrò tí ò rí. Aláyé gbé mi. Mo ti fi kọ́dà yẹn láṣọ. Ìwọ náà ló tó bẹ́ẹ̀. Ìwọ náà ló tó bẹ́ẹ̀. Dúnú. 7.4 million. Yeah. Mo ṣe ń wo bí pé àbí mi ò rí dáadáa ni. Tó bá àwọn ẹ̀kọ́ wá fi ṣe, o lè fi sínú business ẹ, o lè fi ṣe shopping, mo fún ẹni. Kí ló expect mo fẹ́ fi ṣe Tí ọwọ́ èèyàn bá fìyàn lọ́kàn balẹ̀. Inú business ló ń lọ, shopping téèyàn bá ní kó máa ṣe. Jẹ́ mo ń plan bóyá ká lọ Dubai ní December. Ẹ̀yin obìnrin ẹ dé o. Ẹ dé o. Thank you so much. You're welcome. Let me dìde o, má jẹ́ kí n ṣe. Má ṣe bó ṣe ń ṣe lọ ni o, má dọwọ́ rú o. Tó bá dọwọ́ rú, màá tún broke. Ìtọ́ mi. Ìwọ ló máa tún broke. Fún ara mi ni màá broke. Intentional broke. Màá broke fún ẹ. O máa kàn tún broke. Màá tọ̀ mọ́ broke. Màá tọ̀ mọ́ broke. Ṣé máa ń fọ́ọ̀mù yẹn náà ni? Wọ́n fọ́ọ̀mù yẹn. Ẹ wá stage broke. Wọ́n plan all December bí wọ́n ká lọ Dubai or France. Níjọ́ tí ń bá. Mo fẹ́ lọ Paris ti pẹ́ jọ́ tó lọ. Mo ti lọ Dubai ni mo ti fi gbogbo ẹjọ́ ilé ayé mi lọ. Ok. Ká lọ France àbẹ̀. Lọ fún vacation Dubai. Ká lọ France. Ká lọ Paris jọ́ tó lọ. Also. Wọ́n gbé. Mọ́tò ẹ̀ tó dodge tó wá yìí. Jẹ́ ká change ẹ̀. Tún pé ẹ̀nà kí ló kọ̀ bọ́ tó ń bá mọ́tò yẹn náà. Ẹ̀nà kí ló ń jẹ́ náà. Ẹ̀nà Prime. Ẹ̀nà Prime. Ẹ̀nà Prime Motors. Dákú bá wa ọ̀nà Prime Motors tó wà ní ẹgbẹ́ dàbí ibo ló wà yẹn náà. Dákú bá mi wá arrange fún àbí kí ló fẹ́. Ọlọ́run ò tóbi o. Èmi nìkan tán. Ó deserve ẹ̀ ní ìyàwó gidi ní ẹ̀. Oníkọ́ fún ẹ. Ìpolówó orí o tó gbé mi pàdé láàrin. Ẹ bẹ̀rẹ̀. Èmi nìkan tán. Ó gbọ́ orí tó gbé ẹ pàdé láàrin. Níjọ́ tàbá ní ìsìn ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe ń wọ́ mi. Àwọ̀ ẹ̀rù. Wọ́n dé ń bá yín lọ. Kí ni kí n ṣe báyìí sìn? Kí ni kí n ṣe? Àsùnyìn náà ní ká jẹ. Fàsùnyìn náà ṣe. Ọlọ́wọ́ ẹjọ́ sí mo. Èmi náà rí bẹ́ẹ̀. Èmi náà rí bẹ́ẹ̀. Ramata!
Ó yá bọ́ síbí. Kí ló ń fi wá ṣe? A fẹ́ lọ dáná ni, a fẹ́ bọ́ sí kitchen. Lọ fọ odó. Kọ́kọ́ má bọ́ mo fẹ́ kó àwọn ẹran ìwọlé náà. Má bọ́ wá fún mi. Ó yá lọ fọ odó yẹn kó lọ bẹ iṣu. Iná original ni àrò pọ́ńdò lẹ́nu. Ó ti dà bẹ́ẹ̀. Original ni. Aláfọwọ́gún la fẹ́ ṣe. A tún máa wá ṣe ata aláfọwọ́ lọ. Alábòsí. Fún ọkọ tó bá mọ yìí ajá náà máa ń fi ata aláfọwọ́ lọ. Alábòsí lẹ́yìn obìnrin. Ọkọ tó bá mọ yìí ata tó fọwọ́ lọ báyìí la máa fi sí ọbẹ̀ fún. Ọkùnrin tí ò bá lówó kò ráyé wá. Ṣùgbọ́n ọkọ tí ò mọ yìí pọ́ńdò ló máa jẹ. Pọ́ńdò àti ata tó fi Ó mà ṣe o. wọ́n fi machine kò tún ṣe ìtọ́ fi blender lọ. Ìtọ́ gbé lọlé ẹlẹ́rọ ni. Mo pín ti ọkùnrin tí ò lówó lọ́wọ́. Ìtọ́ gbé lọlé ẹlẹ́rọ. Àṣìmọ̀ tọ́ ilé ìlọ àbí ká má tọ̀ wò mọ́. Ẹ lè tọ́ wo ìbáwa náà la ní nǹkan wa. 7.4. Ṣé o mọ̀ dé tí mo ṣe ń kó ẹran yìí? Láàrin má bínú o. Má yìí kí n sọ kó má ní dùn ní wàhálà mi pọ̀. Ó bẹ́tà. Ìgbà tí mo rí 7.4 million wọ́n rò pé kò bá dẹ̀ pé 5 rà ní 7.5 ló máa ń jẹ́ round figure. 100,000 tó dín lónìí ló tún fẹ́ gbà. Mo kò tún wò náà ni. Ìwọ ló kọ́ mi ní fígọ̀ tí mo send sí ẹ. Ṣé kí n gba 100,000 yẹn náà? Orí ẹ̀ yàn yìí lọ. Bóyá ká kó mú fọ́ọ̀dé yẹn kó jẹ́ 7 gẹ́gẹ́. Ìyá o má ṣe yẹn o. Ó ń bá ẹ lọ. Ìyá no one ti o. Sáwẹ́sẹ́ Wàsíù. Wà táwọn tiẹ̀ lè wá parí eléyìí o. I love you torí tọrùn mi ò fi ṣeré. Ó ní mi ṣìkẹ́ ọkọ, ó ń bọ̀wọ̀ fọ́kọ. We others dey gossip their husband. Ó ní dey protect our own for a healthy marriage. Àwọn méjèèjì must pọ̀ wọ́n wọ́pọ̀. It takes two to tango jèrè. Respect how you go reach for love. Ìgbéyàwó dùn. Bàbá yìí wà lé mi ìfẹ́ kó wọnú lé mi. Àrìmọ́, aṣọ owó olówó ẹsẹ̀ lẹ́sẹ̀ lọ́pọ̀ mi iná tó ń kó fún mi. Àdéhùn kò yé mi. Ọ̀pọ̀ tó kọ́ mi ṣe ní pátápátá. Aṣọ owó olówó ni. Gbogbo gíìtì tó fún ẹ. Aṣọ owó olówó ni. Má sunkún pẹ̀lẹ́. Èmi tí ṣẹ̀ṣẹ̀ ń pè pé mo ní good news fún ẹni tí mo fẹ́ share pẹ̀lú ẹ o. That was when you told me bí wọn náà ti wà lọ́nà. Ẹ̀wọ̀n ni mo ti kí n ṣàlàyé fún ẹ ní. Ayé mi. Ṣé pé tí ń ṣe dáadáa ṣáṣọ mi? Mo kàn déédéé láàárọ̀ ń bá rí 7.4 million lákàntì tọkọ mi send ẹ̀ sí mi. So owó yẹn lèmi tí èsì ń wò pé mo ò dẹ̀ tí ì lo nǹkan tó fún mi gan. Bóyá o ti lò. Mo ò lò even the perfume ló kéré jù mi ò fi sára. Lẹ́tọ̀ yìí. Yóò. Kì í ṣe nǹkan tó gbójúmọ́, ó dáa fún obìnrin láti máa lo ọkàn bẹ́yìn torí kọkùnrin bá lè nífẹ̀ẹ́. Kò dáa. Èmi nígbàgbọ́ pé love come on natural. Ẹni tó bá yẹ pé ó nífẹ̀ẹ́, ó lè kéèyàn ọkùnrin nífẹ̀ẹ́ kò nílò kó lo nǹkan, wọ́n tó nífẹ̀ẹ́. Èmi níbi lórí package tó bá ṣe package ara ẹ̀ tó ṣe present ara ẹ̀, ọkùnrin á love ẹ̀ bọ̀bí nípa nífẹ̀ẹ́. Ọ̀dọ̀ nǹkan tó wọ́n fi ń bẹ̀ ni. Bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mú. Ó kàn lóhun ní good news fún mi ni ó dẹ̀ transfer owó yẹn. That was what I called. Why I called you? Èmi ti kó bọ́kọ mi báyìí. EFCC owó EFCC lọ́wọ́ àgbẹ̀ tèmi ti máa ń. Tala fẹ́ pè báyìí. Tala fẹ́ pè báyìí. Ọ̀rọ̀ mo ti lé ọkọ mi sí gòmí wa. Ọkọ mi wà lórí. Ayé mi ti bàjẹ́ mi ti kó bọ́kọ mi lọ́wọ́ tèmi ọkọ mi. Èyí ló kó bọ́kọ mi. Ọ̀gá yà wá dàtí bá ti tèmi jọ. Ọlọ́yin ọdún mo bàbá mi ṣàlẹ̀. Kí la máa ṣe jí ká pè tá ló mọ̀ tá ló wọ́n ti pè. Ó mọ ọ̀rọ̀ kọ́kọ́ ni. Gbogbo ọlọ́tí sá fún mi, ó ní pé ọkọ mi náà ni màá fẹ́ pè sọ̀rọ̀ yọ̀rọ̀ yóò dẹ̀ ní. Ọkọ mi gan ọkọ mi màá tún fẹ́ pè. Òun ló mọ̀ yàn tó lè pè. Mi ti kó bọ́kọ mi. Kí la máa ṣe báyìí o? Ó wà nù ilé. Òun kò lè ṣẹlẹ̀. Ṣé wọ́n máa lọ ní bóyá tí má bá láàrin sọ? Ọkọ mi wọ̀ ní EFCC. Àwọn mọ́tò yẹn kọ́ òde tí ká wá báyà fún ni. Wọ́n ti kó gbogbo aṣọ́wó lọ́wọ́ lọ́nà bó ṣàlẹ̀ tẹ́mi lọ́rùn mo ti tọpọ́ mi sí ìtìkùtì. Mo ti kó ọkọ mi ò ti tèmi bá mi o. Kayamata kó bá mi o. Bàbá mo dúpẹ́. Bàbá mo dúpẹ́ òye. Bàbá mo dúpẹ́. Kayamata. Ó sì nǹkan tí Ọlọ́run fọwọ́ sí. Gbogbo tó wà lẹ́nu Kayamata ayé wọn ti bàjẹ́. Torí mo kà pọ́n àwọn obìnrin táyé wọn ti bàjẹ́.
igbe yóò lè solve any problem igbe tó ń ké yóò tẹ̀lé solve any problem rárá solution kò jẹ́ ká máa ronú ẹ̀ báyìí sí wọ́n ti kó gbogbo mọ́tò ṣọwọ́ tó ń jẹ́ pọ̀ nìyẹn 20 kẹ̀. ìgbà tó máa fi calculate gbogbo yẹn wọ́n 700 million naira. 700 million everybody. ṣáájú mi ẹgbẹ́ tèmi ti ta 700 million tèmi ti ta almost 1 billion yẹn bó la fẹ́ gbé gbà. àdáyé náà mi mọ̀ mo ti kó mọ́kọ́ mi o. jẹ́ ká máa wá solution ṣá ló tún ń pè báyìí ṣé kò ṣe àwọn tó ń jẹ lówó tún lélẹ̀. àwọn ni ọ̀rẹ́ mi ìgbẹ́ fún mi ìgbẹ́ fún àwọn ní mi ìgbẹ́ fún àti talẹ́ àti ta gbogbo ẹ̀ kò sí kankan lọ́wọ́ mi mọ́ mi ti kọ́ mọ́kọ́ ìgbà olélẹ́yìí ti bẹ̀rẹ̀ tí mo ṣe rí ẹni 2 weeks ago. 2 weeks yẹn náà ni that very day yẹn náà. that very day. igbe yóò lè solve any problem solution tá a máa wá náà ni pé ká wá bó ṣe máa kọ́kọ́ jáde ń bẹ̀ yẹn wọ́n sì kọ́kọ́ kúrò ń bẹ̀ yẹn náà máa bá láàrin sọ̀rọ̀ ọmọ lọ àbí. níbi kọ́kọ́ tí mo fẹ́ lọ ìwọ nìkan náà ni mo fojú jọ. ìfẹ́ látọkọ̀ wá tí ìfẹ́ bá wà gbogbo mi nígbàgbọ́ pé gbogbo nǹkan máa lọ dédé bẹ́ẹ̀ kí ọkùnrin máa lo oògùn àbí kó máa lo ọ̀pọ̀ pé kọ̀ọ̀kan tó nífẹ̀ẹ́ èmi bí ní pé ìyẹn ṣe ìfẹ́ àmọ́ bí ní pé ìranù nìyí love come naturally ìfẹ́ naturally ló wá kò sí ẹni tó yẹ pé ọkàn bá ní ìfẹ́ èèyàn irúgbọ̀n tàbí ẹ̀rọ láti lọ́ọ́ lo anything pẹ̀lú ìfẹ́ yẹn máa dúró ni ó máa stand ni. ọ̀rẹ́ mi mo gbé nígbà òjòjò gbà mí nígbà ẹ̀rọ. gbà mí nígbà òjò but nísìnyí a ní láti pe àwọn èèyàn ní EFCC láàrin ìdè ló mọ̀yàn tó lè pè ní EFCC nínú àwọn nkúláyé yẹn yes nkúláyé EFCC wọ́n ti ń ṣiṣẹ́ ẹ̀ wọ́n máa pè wọ́n you know what we need to start calling people now this crying is not going to solve any problem so you understand a máa ní láti máa pè ká lè wo nǹkan tá a lè ṣe kó sì kọ́kọ́ kúrò ńbẹ̀ yẹn náà tó bá ti kúrò ńbẹ̀ yẹn àṣẹ máa sanwó yẹn díẹ̀díẹ̀ but at least wọ́n ní láti kọ́kọ́ jáde kúrò ńbẹ̀ yẹn náà so wá máa lọ gbà ọgbẹ́ mọ́tò wà ní. wọ́n ti gba everything ó máa gbọ́ kàdà ọkọ̀ mi wà nílé mò ń dáná lọ́wọ́ náà má bínú díẹ̀ má kí wọn mi ìfẹ́ kó tiẹ̀ rí ẹni múdù rárá múdù tó wà mí ìfẹ́ kó rí ẹ rárá má bá sọ̀rọ̀ òdì má bá má tì mí ọ̀rẹ́ mi ò tì mí I'm not pushing you I'm just like mo kàn sọ lẹ́nu mi ò tì ẹ́ náà mo ṣe máa tì ẹ́ àwọn náà ò ṣe dáadé ò ṣe búburú sí mi náà. ṣàánú mi o má padà wá títí ìrọ̀lẹ́ yóò ṣàánú mi. má padà wá lé mi nìyẹn a máa pàdé lọ́la a máa pàdé lọ mo promise ẹ a máa pàdé lọ́la bóyá máa jọ lọ wò wọ́n lọ́la ni. bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mú wa mo ṣoríire. ó dáa tó bá yẹ pé ọ̀nà tẹ́ ló lò tí kì í ṣe ọ̀nà tí ó tọ́ nǹkan tí mo mọ̀ nípa KAYAMATA ni pé oògùn bóyá kí ọkùnrin tó bá ń ṣẹ̀sìn yẹn kó lè gbádùn èèyàn àbí bẹ́ẹ̀ yẹn kọ́ bọ́n nǹkan tí mo rò pé tóbìnrin bá wo ìpè bóyá tọkùnrin òun ọ̀rọ̀ ọkùnrin bá ń bá òun ṣeré òun ò kí ẹ̀ ń jẹ rẹ̀ ó lè lò ó dìtú pé bóyá kí marriage ẹ̀ kó má lè broke kọkọ̀ ẹ̀ lè máa gbádùn ẹ̀. èmi ò rí ìdí tí ìyàwó alálùbáríkà kankan tó yẹ kó lo KAYAMATA àbí TAYAMATA àbí tẹ́ ẹ̀ bá máa pè é fún ọkọ yín ọkọ tí ó bá ní ó máa ṣe ọkọ tí ò bá ní ẹ gbàdúrà fún kọ́lọ́hún jẹ́ ó ní kó lè ṣe ọkọ tí ó bá wá ní tí ò ṣe ẹ ti mọ̀ tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́ o ìwọ tó ń fẹ́ àwọn o mọ̀ pa àwọn ló fẹ́ àfi tẹ́ bá fẹ́ parọ́ lọ́kù ìwọ tó rọrùn pé ọkọ ẹ háwọ́ o ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá wá lo nǹkan fún tẹ́ ẹ fi gba nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò bá sí nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ a máa yáwó kó fún yín ni o àti pé èmi rò pé àwọn ọmọ tí ò tí ì sínlé ọkọ náà ń lo nǹkan láti gbowó lọ́wọ́ ọkùnrin èwo ń tìyàwó ilé tó ń lo nǹkan fọ́kọ ẹ̀ bẹ́ẹ̀ nǹkan bá lo nǹkan fèmí kò lè ṣiṣẹ́ torí ní tẹ́ ẹ bá nílẹ̀ fẹ́ gbà bẹ́ẹ̀ làmí mọ́lẹ̀ tí ń bá ní ní kẹ́ ẹ máa fún yín pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ tó gèlètè tẹ́ ẹ̀ mí fìn ẹ̀ ní ẹ̀yin yẹn lẹ̀ wá máa package ẹ jẹ́ kí ìyàwó yín mọ nǹkan tẹ́ ẹ ní ẹ jẹ́ kó mọ nǹkan tẹ́ ẹ wọ̀n
ẹ wọ gíní ẹ fẹ̀gẹ́ sí àwa gan ẹ lọ patí ẹ ṣẹ́ ẹ sì mọ̀ pé 1,000 lẹ́fẹ́ lọ náà but ẹ ṣẹ́ 5,000 kò lé ẹ wá ná 1,000 ẹ kó fọ̀ tó kò sápò ìyàwó yàrá òpó gbèlè lọ nọ́mbẹ̀ ẹ má pàkéjì ra yẹn jẹ́ kí ẹ bá tiẹ̀ ń pàkéjì ń ta ẹ bá délé ẹ nà tán fún ìyàwó yín tẹ́ ẹ bá nà tán fún ìyàwó yín KAYAMATA á dì pẹ̀lú yín o kò jẹ́ bó ṣe jẹ́ o. tídìí bá bàjẹ́ tó nídìí ló ń dà ẹ bá lọ lo KAYAMATA fọkọ yín àtúbọ̀tán ẹ̀yin náà lè máa fún ẹ̀ tí ẹ̀kọ́ tí ẹ̀kọ́ kọ́ wá rò pé kí ni implications kan tẹ́ ẹ̀ ń lò yìí gangan náà oògùn tí wọ́n kọ síbẹ̀ pé ẹ take 2 in the morning take 2 at night tó yẹ pé ẹ kàn ń lò ó based on nǹkan tí wọ́n sọ fún yín pé tí ò bá ṣiṣẹ́ o if the kidney kan persist go and see your doctor yẹ ò sí ń bẹ́ẹ̀ o ẹ kàn ń lò based on nǹkan tó lo spoon kan fi kidney kan pa ojú ara ṣẹ́ṣẹ́ rí anything that has to do with pa ojú ara cancer ovarian cancer máa wà ń bẹ̀ ẹ̀ tí ẹ bẹ̀rù ara yín ẹ bẹ̀rù ọjọ́ ọ̀la ẹ tí ẹ bẹ̀rù ẹ tí ara yín ẹ kàn ń lo anything tẹ bá rí má máa wò mí bẹ́ẹ̀ yẹn mi láì bó ṣe ń wò mí yẹn. ẹ̀rù ń bà mí ni yẹn ni pé ẹ tún máa ń fi nǹkan síbẹ̀ táwa máa ń wọ̀ ọlọ́run mú ń gbọ́ for the first time. ọlọ́run bless yẹ tó bá jẹ́ o ti lọ kó sọ́wọ́ àwọn ọmọ KAYAMATIANS ni tọ́wọ́ láti Malians ni wàá ti mọ̀ pé wọ́n bá ti wọlé wá ti jáde wọ́n ti máa ń fi nǹkan síbẹ̀ nígbà tó táà ní mọ̀. ó bá ti wọlé tó ti jáde báyìí ẹ tiẹ̀ kọ́kọ́ ronú pé nǹkan tẹ̀ ń tìbọ̀ ojú ara yẹn ó lè cause so many things fún ara yín ẹlòmíì tí ò tí ì bímọ tó ti lo oríṣiríṣi ó bá wáyà ẹ̀ náà bímọ ẹ̀ náà ní infection block fallopian tube yín kíníkan ẹ̀ ní bímọ gbogbo yẹn wà bẹ́ẹ̀ tí ẹ̀rọ lórí ìṣẹ́jú ìtẹ́lẹ́pẹ́ bẹ́ẹ̀ máa wá bẹ́ẹ̀ ìtẹ́lẹ́pẹ́ bẹ́ẹ̀ máa lọ iPhone 12 Pro ṣàmọ̀ tó tún bọ̀ sí ó máa tó jáde ó ń lọ bẹ́ẹ̀ ni kò ní dúró so ó mì pé bó ṣe wá ń jáde yẹn náà ṣe máa sáré sọ̀rọ̀ ara yín ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ àwọn tó ń lo kírímù ni àwọn kan ti lo ara wọn ti gíràn àwọn kan ṣẹ̀ṣẹ̀ gbé gbá ẹ̀ ṣí KAYAMATA or no KAYAMATA ẹjọ́ nítorí ọlọ́run nǹkan tó bá wá fúnyàn ní natural òun ló dáa jù òun ni kẹjọ́ kò tọ́kọ yóò bá lówó lọ́wọ́ ẹ̀bá ẹ ti mọ́ ẹ bá rọra máa bá fìfẹ́ lò. kílẹ̀sì kìíní ìka lára báyìí. KAYAMATA ó ká mi lára o ó ká mi lára. àwọn tó bá ń polówó ẹ̀ ńkọ́ lórí social media ńkọ́. àwọn ọrọ̀ ajé ni gbogbo wọn ń ṣe wọ́n ṣe ọrọ̀ ajé ni lóbi kọ́tọ́ bẹ́ẹ̀ gbogbo babaláwo ló gbogbo wọn pátá babaláwo àti ìyá aláwo ni gbogbo wọn. aláwọ̀ kan tí wọ́n máa sọ fún ẹ pé tó bá fi nǹkan sí ẹnu wọ́n dẹ̀ náà wọ̀ òṣogùn wọ́n ní kò ń ṣoògùn o ó wà natural herbs èmi ò pọ́ bíta sí natural herbs kan sí sọ fún ẹ pé tó bá fi nǹkan sí ẹnu tó bá fi bá ọkọ ẹ sọ̀rọ̀ tó máa rówó gbà tó bá fi nǹkan sí ẹnu tó bá fi bá ọkùnrin sọ̀rọ̀ ọkọ tó bá fún yẹn nìyẹn èmi ẹ kù ọkọ tó bá fún yẹn nìyẹn èmi ò fún ma. ètò yìí yé o ara lé o èrò ọ̀nà ẹ wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu Kogberegbe lètò ètò yìí ó ara lè o ìyàwó mo bá lọ́rọ̀ ìyàwó tọ́jú ọkọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu o má gbọ́ tẹ́lẹ́gàn o ìwọ ìyàwó má mọ̀jú sọ́kọ má sọ pé o bá kọ́ ní tiẹ̀ ṣe jẹ́ wáyá wa òrékèlè wa ìyàwó má má ṣe bẹ́ẹ̀ o ìwọ ọkọ ṣe dáadáa báwọn bàbá wa ṣe nígbà yẹn o gọ́gọ́ ni wọ́n tọ́jú aya lásìkò wọ́n fàyà lóúnjẹ lásìkò wọ́n fàyà ní tibí lásìkò wọ́n ṣe déédé ní gbogbo ọ̀nà ẹ tọ́jú àwọn ọmọ mi mọ̀ bẹ́ẹ̀ wá o àwọn níyà wa ṣe báwọn níyà wa ṣó ti gbọ́ lẹ́tọ̀ yìí.